Ọ̀ṣọ́bíyá ti máa kún mòmórí bá mi ò ráyà bí ọ̀kìn láyé ń bí olóríire lọ́ọ̀kìn láwùjọ ẹyẹ ké ẹyẹ tó bí a ò ní forí àgbè ìgbòwé tọlọ́jà ẹyẹ pàtàkì ọ̀kìn lárẹwà òun náà lọ́lọ́jà ẹyẹ mo fẹ́ máa kọ́ bá a máa kún mi rí o. Gbogbo ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ lọ́jọ́ bí ọba wa Ọ̀ṣọ́bíyá àti mọ̀kùnmi ọba Kàsímù Adésínà ọmọ Sàlámì owó orí Afọláṣadé rèé àfíèsí ọkọ̀ bọ̀ ọlọ́rẹ̀ ẹ ti ṣọdún èyí ná ó di dandan ọjọ́ ṣe mí ìtòwótọ́ ọmọ nítorí ibi tí wọ́n ní kí gbégbé má gbé ibẹ̀ ní ń gbé ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ mẹ́ta ibẹ̀ ní ń tẹ̀ àgbín sínú lẹ́gbẹ́ ń gbin àkùn sínú lẹ́kùn ń kùn orí adé tọmọdé tàgbà ní ń dáríjọ tí ń bọ̀ ògùn àràbà tó bá ti ìdí lọ́dọọdún ayé a máa dáríjọ pínre fún yín orí adé ọba àbá mi àgbógbógbógbógbó fèwúsòge kò sí ohun tí ó ṣọba ò ní kú mọ́ wà lọ́wọ́ wọ́n kí Olúfẹ́mi lọ́ba ọmọ makun Ọ̀ṣọ́bíyá ìlú Ẹ̀rẹ́yẹdá àrókò tán ẹyẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ fò lọ ìwọ gangan lọmọ ògìdọ́ ọlọ́lá àjù olóko òmakun ọmọ àṣàlẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bẹ́ni tí ọ̀rọ̀bìnrin rí bẹ́ẹ̀ sì rèé bí ogún bí ọgbọ̀n ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ Agbájé gorí tẹ̀ ọmọ Agbájé Sàlámì ọmọ Sànjẹ́ bàbá ajé ní bàbá tẹ́nitẹ́ni ọmọ Sànjẹ́ ń wẹ̀ lódò gbogbo ọmọdé ń yọwọ́ ọṣẹ wọ́n ń pè é tèmi ni ó mú tèmi ni ó gbà bẹ́ẹ̀ náà ni tèmi ni ó ṣe. Sànjẹ́ ní kí ọlọ́ṣẹ máa mú ọṣẹ rẹ̀ lọ ìlú Fẹ́mi lọ́ba lẹ́wà níwárè níwà àlẹ́wà ọmọ Sẹ́ríkí Máyà kí ọmọ igi mẹ́ta tí ń so nílé bàbá rẹ̀ ìkọ́ ń sòwò ìkọ́ ń soyún bẹ́ẹ̀ náà ni ọ̀kan tó kù ń so àlárí bàbá aṣọ ọmọ èjìrẹ́ ara ṣokùnrin ògbó láéláé lògbó ẹ̀dán ọmọ májáyà ọmọ má bẹ̀rù ọmọ má ṣojo ọmọ tó bólóbóló kọ́gbẹ̀rì má wọ̀ ọgbẹ̀rì wọ̀ bẹ́ẹ̀ ó mú kú dé àwòrán wọ̀ ó mú jẹ ọmọ ẹ̀lúkulú wọ̀ ẹ̀lúkulú mú ẹni má bá ẹ̀lúkulú mú oyè ọmọ epo tẹ́hùntẹ́hùn tọ́láfọ̀ ètò ṣu ètò kókò ètò ètè bẹ̀rẹ̀ wọ̀ yẹ́yẹ́ ọmọ bí ó sì ń lé àǹjà sọ bí ó bá ń bẹ nílé àdúgbò ẹ̀ràn fún ní jẹ ọmọ agbókògbàlà ọmọ agbókògbowó ọmọ ìfaralaka ìyá ẹjọgún ẹ̀rí ọmọ ẹ̀rínwó dòdò òbí òkè ṣẹ́gidi ṣẹ́gẹ́dẹ́ kò ṣe fàtú ọ̀tá ń pété kà torí tí ó jọba kò ní ṣaláyì ìjọba àgbó ewu ní tọrẹ àgbà ìyọmọ ni tó ṣe. ọlọ́ndà mo kí àgbàrá òjò tí ń bá níjà tí kò dé bàbá ẹni lọ́wọ́ ẹni ọmọ òwúyẹ ṣòro sọ bí ọ̀rọ̀ ògbó àgbóra kò ní ti gbìn ọmọ lọ́rọ̀ dé amúnisọ ọmọ sọ̀mí lẹ́lẹ́rù ọmọ òwú òdùn mí níbi tí ọ̀ṣọ́ ti pọ̀ ju omi dọ́lọ́ ọmọ kò ì mẹ́kọ́ rè é ìgbà rẹ̀ ló mẹ́kọ̀ ọmọ nígbà kẹrẹ lórí omi ọmọ kúkúrú lásán gígùn bódòrú ọmọ ológun tẹrùtẹrù ọmọ ogun tí ó jẹ́ ewé rẹ̀ lókùn kan Ọ̀ṣọ́bíyá ti máa kún mi ṣe bí wọn lọ́mọ olówó joyè méjì pọ̀ ó joyè kóyè ehun níjẹ ọmọ elétí ojọbọ ọba wa mo moríkì rẹ ọmọ elétí ògbómùgọ̀ ọmọ arántí pọ̀ mi yóò gun ọmọ olùrọ̀wẹ̀ rẹ̀ jó lágbà mi
orí adé o bàbá mi àgbófàyà àfànìtà lábà ọba Kazeem Adésínà ọmọ Sàlámì bíbélà abọ́bá ọ̀kan ṣoṣo lọ́ba ìlú fẹ́mi lọ́ba yá máa dáríjọ pínrẹ fún yín o bàbá mi ó ṣọdún mọ́dé nínú ọ̀la ńlá rẹpẹtẹ. àwọn máa mi forí balẹ̀ fọ́ba tiwa ní o níṣẹ́ làwọn máa mi forí balẹ̀ fọ́ba tiwa mo ní àwọn máa mi forí balẹ̀ fọ́ba tiwa ní o àwa máa mi forí balẹ̀ fọ́ba tiwa ní ẹ̀yin lẹ́mọ̀ bọ́ba yín ó jọ yín lójú àwa ń forí balẹ̀ fọ́ba wa ẹ̀yin lẹ́mọ̀ bọ́ba yín ó jọ yín lójú àwa ń forí balẹ̀ fọ́ba wa. kì í ṣe mọ̀ bàbá bí yín lérè wípé ta ló ń kí ọ̀ṣọ́ bí àti mọ́kúnmí ọba wa Adésínà ọmọ Sàlámì fún tọjọ́ òbí rẹ̀ òjèrè ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tọ̀ sáìdì gangan lèmi kúkú ti wá ọmọ Ìwó òpin àjídà gan lèmi Ìdòwú ọmọ